àṣejù bomi gbóná àṣẹ bí iná àrùn bí òjò ọlọ́lá gbogbo ayé onígbàjámọ̀ pèlè mọ́ agbọ́mọrin rèbèrè àbáláyé gbogbo ayé àtòrí aláìsùn ọ̀ṣẹ́ ọmọ kínníkínní inú ọmọ kọ̀rọ̀kọ̀rọ̀ ọmọ èèyàn aríran jùlọ lọ ọ̀bánilálejò bá ní ohun tó nílé ọmọ jẹ ògbénu ọlá ṣọlá àbábá tìrìbá àbábá tìrìbá àbálábá tí gbogbo ayé pè ní bàbá arúgbó ọjọ́ ìbà rẹ̀ ńlá máa ṣe bẹ́ẹ̀ kọ́ lọ́dún ilẹ̀ àbáṣe àtúrà mú àwọn yẹn ò tẹ́ bọ̀rọ̀ ọmọdé jù bá àgbà gbére rẹ̀ ṣe àìfẹ̀lẹ̀ kéko sí sóhun láì fẹ́ sọjọ́ bá a bá fi sùúrù jọ adóníjọ̀jọ́ adóníjọ̀jọ́ ìbà rẹ̀ ọrùn ẹ̀ ṣí o ọrùn ẹ̀ ṣí ọrùn ẹ̀ ṣí o. ayérayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mẹ̀rí àpèjúbáwùdọ̀ ọlọ́run ẹ̀rí ọba tó bá ń mọ́jàyà lólo gbanigbanni ní tàṣáyá adúpẹ́ àyìn àgbẹ̀ ọ̀gá nítorí tó ṣeun tánú ẹ̀dọ́ láláì bàbá gbọ́ ọpẹ́ wa bàbá gba ẹ̀yìn wa àmọ́ èèyàn títí láéláé jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lájẹjọ ju wákàtí ọ̀wọ̀ yìí ọba tí ò jádòkú ọba tí ò jẹ́ kórí fún wa bí èṣù àti ìkáṣe fẹ́ ọlọ́run má jẹ̀mú agbéga yìí lógo bàbá gbọ́ ọpẹ́ wa àmọ́ èèyàn títí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù ohun olúwa náà rè látẹnu ìyá àdúrà ẹ̀rí abániṣe jp èyí tó wá láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní nàìjíríà níbí wọ́n darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú uk ní orúkọ jésù iléeṣẹ́ náà kò ní di títì pa wàhálà ìdààmú kò ní ṣẹlẹ̀ ní iléeṣẹ́ náà àti gbogbo ojú àtọkàn tó ń wò mí mo kí wa kó àsán akásán o àsìkò ti àjíǹde jésù kristi tí jésù bá fa wíwọ̀ sẹ́yìn lórúkọ jésù àtẹ̀mí àtẹ̀yìn lágbàjọba jésù olúwa wa àmín àmín lórúkọ jésù ìyá àdúrà ẹ̀rí abániṣe jp náà rèé tí ohun olúwa náà mọ́ wá ní ijọ́ mẹ́jọ mẹ́jọ láti ilé ìjọsìn wa ìjọ ṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú lórúkọ jésù olúwa yóò fàánú bí ayé wa wò ọlọ́run má jẹ̀mú yóò fàyè àánú bí ayé wa wò ẹ jẹ́ ká gbàdúrà orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ọlọ́run má jẹ̀mú adúpẹ́ àyàn agbé ọ̀gá tó ṣe tó tàánú ẹ̀ dúró lẹ́lẹ́ lájẹjẹ wákàtí ọwọ́ ọba tí ò jádókò ọba tí ò jádòfọ̀ ọba tí ò jòdú fún wa bí èṣù àti ìkáṣe fẹ́ àyìn lógo agbéga bàbá gbọ́ ọpẹ́ wa a ó máa yàn títí jésù kristu olúwa wa àmín 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 lórúkọ jésù mo ní báyá fún ẹ̀bì àdúrà tàbí fún kánsẹ́lì ẹ pè yá àdúrà ẹ̀rí abániṣe jp ẹ pè mí sórí tẹlifóònù nọ́mbà mi 07057 84 23 11 lẹ́ẹ̀kan sí tẹlifóònù nọ́mbà ìyá àdúrà náà nìyẹn ìyá àdúrà ẹ̀rí abániṣe jp 070 57 84 23 11 lórúkọ jésù àtẹ̀mí àti ẹ̀yin àbá jésù jọba o mo sọ fún wa pé tá a bá ti fẹ́ bẹ̀rẹ̀ ohun olúwa bí èyí torí ọ̀rọ̀ ọlọ́run la fẹ́ máa gbọ́ níbẹ̀ ńlá fi sọ ọ̀rọ̀ náà ládẹ̀ fi gba àdúrà lórúkọ jésù ọlọ́run májẹ̀mú yóò dì wá mú mo ní ká mọ ní bíbélì wa ká jẹ́ kí bíbélì wa kó mọ wà ní ẹ̀gbẹ́ wa torí ẹ̀ láti sọ ọ̀rọ̀ ọlọ́run náà láti ti gba àdúrà ẹ jẹ́ ká máa gbé bíbélì wa sí ìtòsí ọlọ́run májẹ̀mú yóò dì wá mú adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ìbílẹ̀ ní ìlú uk fún wákàtí yìí tí wọ́n fún wa ní oore ọ̀fẹ́ yìí láti máa lò láti máa ṣe fi gbàdúrà fún àwọn ènìyàn lórúkọ jésù mọ̀mọ́ bàbá mọ̀mọ́ tó ní iléeṣẹ́ yẹn ní orúkọ jésù ẹ ò ní gbèrè tìjú o torí pé ìwòye sùsùn ẹ fún ọlọ́run ní oore ọ̀fẹ́ àti àyè láti jẹ́ kí gbogbo àgbáláyé kí gbogbo ènìyàn kó máa jẹ nínú oore ọ̀fẹ́ wákàtí àdúrà náà ti ṣe wákàtí kan lórúkọ jésù ọlọ́run májẹ̀mú yóò dì í mú iléeṣẹ́ yẹn ò ní di títì pa
iná ò ní jó, olè ò ní jà yín, ọlọ́run á dì í mú. Jésù olúwa wa, àmín àmín lórúkọ Jésù. À ń lọ nínú ọ̀rọ̀ ọlọ́run náà nìyẹn. Ṣé a ti gbé bíbélì wa? Ẹ jẹ́ ká gbé bíbélì wa. Ohun tí mo fẹ́ ká yẹ̀wò ní ọ̀sán yìí, mọ́mì dáàdì, ó ṣe iyebíye. Jésù ti kú, ó ti jíǹde nítorí èmi àti yín ló ti kú. Ó kó ẹ̀ṣẹ̀ wa lọ ká má bàa jìyà, mo jìyà nítorí èmi àti yín. Ẹ rí lórúkọ Jésù, ohun Jésù sínú ayé wa kò ní di sọ̀rọ̀ òdì sí. Ọlọ́run májẹ̀mú yóò dì wá mú. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún wa ní ọ̀sán yìí, ọ̀rọ̀ Jákọ́bù àti Lábánì ni. Òótọ́ Jákọ́bù ó ṣe kí ni? Ó jẹ́ ọmọ ẹ̀yìn fún Lábánì. Ẹ rí, ṣé mi àti náà ti ní ẹni tá a ti lọ lábẹ́ rẹ̀ rí ni? Ṣé mi àti náà ti ṣe kí ni? Àti ní ẹni tá a ṣe kí ni? Tá a gba ìtọ́ni láti ọ̀dọ̀ rẹ̀. Nítòótọ́ ó lè fẹ́ràn àwọn ọmọ, ó lè fẹ́ràn àwọn ọmọ ọ̀gá ẹ̀, ṣùgbọ́n nípa ìwà àgàbàgebè àti ìwà ọ̀tẹ̀ ni ló fi kúrò ní abẹ́ ọ̀gá ẹ̀. Mọ́mì dáàdì, ṣó yẹ kí èmi àti yín ká ní ẹ̀gàn ní ọwọ́ bí? Ẹ rí, ara ẹ̀gàn àti ọ̀tẹ̀ tó mú lọ́wọ́, òun náà ni Rákélì ìyàwó tó fẹ́ tí sọmọ ìránṣẹ́ yẹn, tó fi lè tún gbé ère wúrà tó dára jù tí bàbá ẹ̀ ń ṣe kíni, tó máa ń forí balẹ̀ fún. Ìgbàgbọ́ tiẹ̀ ní ère yìí, ìgbàgbọ́ tiẹ̀ ní ère yìí. Ṣùgbọ́n ṣó yẹ kí ọmọ rẹ̀ kó ti ara bàbá rẹ̀ gbẹ ègún? Mọ́mì dádì, ìtàn nípa ọmọbìnrin gangan ni mo fẹ́ ká ṣe àṣàrò nínú ẹ̀. Kì í ṣe ọ̀rọ̀ Lábánì àti Jákọ́bù nìkan, ṣùgbọ́n Rákélì tó tiẹ̀ ṣe ohun tó burú jù yìí wá ń kọ́. Nítorí pé kí ni? Ó mọ̀ wípé ère bàbá rẹ̀ ni, ṣùgbọ́n ó tún ṣe, ìyá bàbá dẹ̀ ń bi wọ́n léèrè pẹ̀lú àwọn ọmọ ogun ẹ̀. Ẹ wo ètí obìnrin, ó wá mú ère ni ó fi sínú gàrí tó wá gbà ní abẹ́, ó jókòó lé, kò jẹ́ kí bàbá rẹ̀ kó tù wò. Ṣé ẹ rí ìtàn yẹn? Ọ̀nà mẹ́ta ni ọ̀rọ̀ yẹn pín sí dádì mọ́mì. Òun lò nípa ìfẹ́ tó fẹ́ ọkọ rẹ̀. Ṣó yẹ kó ní ìfẹ́ ọkọ rẹ̀ ju òbí rẹ̀ lọ? Ṣó yẹ kí ìfẹ́ ti ọkọ rẹ̀ kó wà lókàn àyà rẹ̀ ju bàbá ẹ̀ lọ? Ṣùgbọ́n nípa ìwà àgàbàgebè yìí àti ìwà èrí tí ìránṣẹ́bìnrin yìí wù, ẹ jẹ́ mọ̀ pé náà ló ṣekú pa. Nítorí pé kí ni? Ó tún búre èké. Ó búre èké ní ojú bàbá rẹ̀ wípé òun wà ní ipò obìnrin ni ò jẹ́ kóun lè dìde bàbá òun. Nítorí kò gbà fún bàbá rẹ̀ láti wo inú gàrí tó wà ní abẹ́ rẹ̀ tó jókòó lé nì. Ó dẹ̀ búra, ó búra fún bàbá rẹ̀ pé kò sí ní ìkáwọ́ òun. Ọ̀rọ̀ tí mo fẹ́ ká yẹ̀wò ní ọ̀sán yìí gan ni ọ̀rọ̀ Rákélì yẹn. Nítorí pé kí ni? Ó búre èké. Ṣé ènìyàn lè búre èké tí ò ní ṣe kí ni? Tí ò ní faragba idà? Ṣé ènìyàn lè búre èké tí ò ní ṣe kí ni? Tí ò ní faragba idà? Màmá bàbá, lórúkọ Jésù èmi àti yín ò ní faragba idà. Nítorí ìbúre èké tí Rákélì bú ní ojú bàbá rẹ̀ tó sì bú ní ojú ọkọ rẹ̀, torí ọkọ rẹ̀ ò mọ ìgbà, kò mọ ìgbà tí àkókò tó ṣe kí ni? Tó mú ère yìí. Mo fẹ́ ká ní ọgbọ́n mẹ́ta láti ara àwọn ìránṣẹ́ yìí. Tí a bá ń sìn, ó yẹ ká gbọ́n. Torí Jákọ́bù ń sìn lábẹ́ ọ̀gá rẹ̀, ó gbọ́n ṣùgbọ́n ọgbọ́n rẹ̀ pa á lára. Nítorí pé kí ni? Àwọn ọmọ bàbá yìí tó kó sá fún bàbá rẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ó kó àwọn ọmọ yìí sá, ṣùgbọ́n òun ò mọ̀ wípé àwọn ọmọ yìí ti jí ère bàbá wọn. Nítorí pé kí ni? Ó ṣe ohun tó dára ní ọ̀dọ̀ ọ̀gá ẹ̀ nítòótọ́, ó sì ní òtítọ́ àti òdodo. Kódà gbogbo ìgbà tí wọ́n bá da ẹran rẹ̀,
ìka kò sọnù ní ọwọ́ rẹ̀ rí gbogbo ìgbà tí ewu tó wà nínú agbo màálù rẹ̀ kódà ìka kò sọnù rí kò dẹ̀ sí ìkankan tó kú ní ọwọ́ rẹ̀ ṣùgbọ́n àwọn ọmọbìnrin tó jí kó yìí wá ń kọ́ tí í ṣe ọmọ bíbí inú bàbá yìí ó jí wọn kó dẹ̀ tún búra nígbà tó mọ̀ pé ọwọ́ àwọn mọ́. Mo fẹ́ á lọ wo ìtàn yìí yóò wà ní ìwé Genesis 31 1 to 21 ni ọ̀rọ̀ yìí wà ìwé Genesis 31 ni ẹ jẹ́ ká lọ wo ọ̀rọ̀ Ọlọ́run yìí níbẹ̀ Genesis 31 1 to 21 nítorí nípa ìbúra èké yìí ẹ jẹ́ ń pè ní Rákẹ́lì pa ara rẹ̀ sí nítorí ó ní òun wà ní ipò obìnrin ẹ rí nígbà tó sì fẹ́ wà ní ipò obìnrin láti sọ pé yóò di obìnrin tí ó bí ọmọ sáyé ẹ jẹ́ ń pé gbà náà ilẹ̀ mi rẹ̀ pé kí ni ohun tó wà ní ọwọ́ èmi àti ẹ̀yin ni mò ń béèrè ṣé kò sí ẹ̀jẹ̀ ní ọwọ́ wa ṣé kò sí òòṣà tó lè fa ògo ayé wa sẹ́yìn ní ọwọ́ wa òun gbé òrìṣà yìí ó rò bóyá tó lè fa ògo wọnú ayé rẹ̀ ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó fa ikú wọnú ayé ẹ̀ ni mọ́mì dáàdì lórúkọ Jésù èmi àti yín ò ní gbèrè ìtìjú ó yẹ ká máa tọ́ ọmọ wa ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ èyí tí gbogbo ènìyàn yóò fi mọ̀ pé yes ìtọ́ ìkọ́ni gidi ń bẹ lára ọmọ ìṣe gidi ń bẹ lára ọmọ mọ́mì dáàdì a wo ohun tí ọ̀rọ̀ yìí bí nínú ẹ̀ ẹ já lọ wo Genesis 31 1 to 21 péré ni ọ̀rọ̀ yìí wà nítorí ọkọ rẹ̀ gan kò mọ ìgbà tó kó èrè bàbá rẹ̀ tó jí èrè yìí kó kí ló fẹ́ fi ṣe bó ti ní pé bóyá nítorí èrè yìí ni ọrọ̀ bàbá òun fi pọ̀ mo lè rò bẹ́ẹ̀ mọ́mì ẹ̀yin náà lè rò ó pé bóyá nítorí pé ọrọ̀ bàbá rẹ̀ pọ̀ ni ló ṣe kó èrè pé tóun àti ọkọ òun náà bá gbé èrè sílé ọrọ̀ tàwọn náà yóò pọ̀ ó ṣeéṣe kó jẹ́ èrò tó wà ní igbá àyà rẹ̀ nìyẹn ṣùgbọ́n mọ́mì dáàdì ṣó yẹ kó búra èké ní ojú bàbá rẹ̀ bí bàbá ẹ̀ ṣe ń bọ̀ pẹ̀lú pé ó ń bọ̀ pẹ̀lú ìbínú òrugànjọ́ ni wọ́n sá kúrò ní ìlú yẹn kó lè bá rí àwọn ọmọ yẹn kó sá òrugànjọ́ in ló sá kúrò ní ọ̀dọ̀ ọ̀gá ẹ̀ ó tún sá ló tún kó àwọn ọmọ rẹ̀ obìnrin méjì ó tún kó lọ́wọ́ mọ́mí ẹ jẹ́ ká gbàdúrà dáàdì a máa gbàdúrà ní ọ̀sán yìí ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ náà olúwa dáríjì mi ẹ̀mí mọ́ dáríjì mi ọlọ́run májẹ̀mú dáríjì mi tá a bá rí agbára ẹ̀ṣẹ̀ tó wà ní ọwọ́ mi èyí tó lè fa ikú òjijì wọnú ayé mi èyí tó lè mú ikú òjijì wá bá ìrìn àjò ayé mi ní wákàtí ọ̀hún yá gbà kó lọ́wọ́ mi gbàdúrà orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ọlọ́run májẹ̀mú tá a bá rí agbára ẹ̀ṣẹ̀ èyí tó jẹ́ wípé ó lè mú ikú òjijì wọ inú ayé mi màmá èyí tó lè jẹ́ agbára ẹ̀ṣẹ̀ tó lè fa ikú òjijì wọ inú ayé yín dádì èyí tó lè jẹ́ agbára ẹ̀ṣẹ̀ tó lè fa ikú òjijì wọ iṣẹ́ yín ọlọ́run májẹ̀mú kó dáríjì ọba àwọn ọba mo ní kó dáríjì ọlọ́run májẹ̀mú ó yá dáríjì ní wákàtí ó yá jágbà ìdáǹdè rẹ jésù olúwa wa àmín 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 lórúkọ jésù a lọ tún sọ fún ọlọ́run ìtàn jákọ́bù yẹn ó ṣe iyebíye púpọ̀ kò yẹ kó kó àwọn ọmọ Lábánì yìí kò yẹ kó kó sá fún wọn ẹjẹ́ sọ fún ọlọ́run ta ni mo lè bá rin ìrìn àjò ṣùgbọ́n tó lè má jẹ́ kí ìrìn àjò ayé mi kó pé mi mọ́mì ta ló lè lóhùn ó súnmọ́ ayé mi ṣùgbọ́n tí ìgbà tó bá súnmọ́ ayé mi ìrìn àjò rẹ̀ ò ní pé ìrìn àjò mi ọlọ́run májẹ̀mú ó yá yàwá yára wa gbogbo agbára kágbára tó lè lóhùn ó lò láti ṣe kíni láti lè máa bá mi rìn ṣùgbọ́n tó lè mú ìfàsẹ́yìn bá ìrìn àjò ayé mi ọlọ́run májẹ̀mú ó yá yà mí yèṣù ní wákàtí ẹ gbàdúrà yìí orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ọlọ́run májẹ̀mú o ta ni mo lè fẹ́ bá rìn tó lè má pé mi tó lè má jẹ́ kí ìrìn àjò ayé kó pé mi ní wákàtí ọ̀wọ̀ yìí mọ́mì dáàdì gbogbo ẹni tẹ́ bá rìn tó lè má jẹ́ kí ìrìn àjò ayé yìí kó pé yín ní wákàtí ọ̀wọ̀ olúwa kó pé yín yà ọba àwọn ọba mo ní kó pé yín yà ọlọ́run májẹ̀mú ó yá kó pé yín yà kẹ́ ẹ lè yin ọlọ́run jésù olúwa wa àmín 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 lórúkọ jésù ṣé ẹ mọ̀ wípé nígbà tó bá pẹ́ títí Jákọ́bù padà máa rí èrè yìí Jákọ́bù ó padà rí èrè yìí
nítorí ọmọbìnrin mú àrékérekè obìnrin. Gbogbo bí bàbá rẹ̀ bí Lábánì ṣe ń tú gbogbo inú ilé yẹn, ó wá fi sínú oúnjẹ, ó jókòó lé. Ó wá sọ pé bàbá òun kó má bínú torí òun ṣe kí ni, òun wà ní ìhà obìnrin. Bàbá rẹ̀ ó sì gbà bẹ́ẹ̀. Ó wá nínú yẹn títí kò rí ó lè jáde. Ṣùgbọ́n lọ́kàn rẹ̀ òun náà mọ̀ wípé tóun ṣe yìí ó kù díẹ̀ káàtó. Ṣé mọ̀ pé tí bàbá yẹn bá ba kí la lérò pé ó lè ṣe fún Jákọ́bù gan-an, torí ó ní ìgbàgbọ́ nínú èrè rẹ̀ yìí, ó ní ìgbàgbọ́ nínú ohun tó forí balẹ̀ fún ni. Bóyá bí ìyàwó ṣíṣe kó ni, láì jẹ́ pé bí ọ̀rọ̀ bàbá òun náà ṣe pọ̀ tó, tí wọ́n sin bàbá òun, tí gbogbo ènìyàn máa ń ṣe, tí wọ́n máa ń jíṣẹ́ fún, tó fi ní àwọn ọmọ iṣẹ́ tí wọ́n ń jíṣẹ́ fún. Bóyá tọkọ òun náà bá pé òun náà lè ní ọ̀rọ̀ bẹ́ẹ̀, bóyá ìdí tó fi ṣe léèrè. Ẹ já sọ fún Ọlọ́run, ẹ mọ́ gbà mí. Gbogbo ẹni tó lè lé òun wà nínú ìrìn àjò ayé mi, ṣùgbọ́n tó lè mú ikú òjijì bá ìrìn àjò ayé mi, tàbí tó lè mú ẹ̀sín, tó lè mú ìtìjú, tó lè mú ẹ̀gàn sínú ayé mi, ó yá yà mí yà wọ́n. Ẹ gbàdúrà báyìí, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Gbogbo ẹnikẹ́ni tẹ́ ò bá rìn, mọ́mì dáàdì, brother sister, gbogbo ẹnikẹ́ni tẹ́ ò bá rìn, ṣùgbọ́n tó lè má jẹ́ kí ìrìn àjò ayé yín kó pín, tó lè mú ìtìjú àti ẹ̀gàn wọ inú ayé yín, tó lè mú ìfàsẹ́yìn wọ inú ayé yín, ní wákàtí wọn ní orúkọ Jésù, Olúwa kó yà yín yà wọ́n. Ọba àwọn ọba yá kó yà yín yà wọ́n. Ọlọ́run májẹ̀mú yá kó yà yín yà wọ́n. Ní wákàtí wọn ní orúkọ Jésù, mọ́mì kẹ́ lè di aṣẹ́gun ńlá. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. A lọ tún sọ fún Ọlọ́run, ẹ má gbà mí. Ikú òjijì tí èṣù àti ọ̀tá ń pín kiri yìí, ẹ rí, ó wá jẹ́ gẹ́lẹ́ nígbà tó fẹ́ máa rọbí láti fẹ́ ṣàbíamọ́. Ẹ̀mí rẹ̀ sì ṣe kíni, ẹ̀mí rẹ̀ náà sì bọ́ nítorí pé kíni, ìwà burúkú tó wà tó wù fúnra bàbá rẹ̀ ni. Ọlọ́run gbà mí, kí tí mo lè fẹ́ kọwọ́ mi bọ̀. Ẹ mọ̀ pé ẹ̀mí kan náà ló máa rún náà láti kọ ẹ̀bọ́, láti lè sọ pé wúrà bàbá rẹ̀ yìí tó ń forí balẹ̀ fún, ó yá jí gbé. Tá a bá rí ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ tó ti wà lọ́wọ́ àwa náà, tó jẹ́ pé nǹkan oníkan ló wù wá, ṣùgbọ́n ó sì ń fi ìyà jẹ ìrìn àjò wa lọ́wọ́lọ́wọ́. Ẹ já sọ fún Ọlọ́run, nǹkan oníkan tó wù mí yẹn, bóyá tí mo fojú bọ̀, bóyá tí mo fi túláàsì gbà, bóyá tí mo fi agídí gbà lọ́wọ́ oníkan, bóyá tí oníkan sì ṣẹ́gun àti èpè fún mi, bóyá tí èpè àti ègún rẹ̀ sì ń jà lórí ìrìn àjò ayé mi lọ́wọ́lọ́wọ́ ni, ṣùgbọ́n agídí lèmi fi gbà, ipò ni mo fi gbà, ète ni mo fi gbà, ohun ìmọ́ra. Ọlọ́run májẹ̀mú, ó yá dáríjì mí ní wákàtí wọn. Ẹ gbàdúrà, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Mọ́mì dáàdì, gbogbo ohunkóhun tó jẹ́ pé ojú kòkòrò ti mú wa gbà, tó ti mú wa gbà, tá a wá gbà mọ́ra, ṣùgbọ́n àwa lò, àwa náà mọ̀ pé ohun èrí kan bẹ nínú ọkàn wa, àwa náà mọ̀ pé ohun èrí kan bẹ ní ọwọ́ wa, èyí tá a ti wọlé. Mọ́mì dáàdì, ní orúkọ Jésù, Olúwa kó dáríjì yín. Ọlọ́run májẹ̀mú yá kó gba ọwọ́ náà kúrò nínú ayé yín, kẹ́ ẹ lè yan Ọlọ́run. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Tá a bá wo ìwé 1 Timothy, àtúrí tó jẹ́ bí àkàwé lórí ọ̀rọ̀ yìí. 1 Timothy 6, ẹ jẹ́ ká lọ wo 7 rẹ̀ péré. Ohun tó jẹ mọ́ nǹkan bí àkàwé bí ọ̀rọ̀ tá a ti sọ yẹn, 1 Timothy ni mo sọ nípa ẹ̀. 1 Timothy 6:7, ẹ jẹ́ ká lọ wò ó. Ẹ rí, wúrà dára ní tòótọ́, ohun ká kó ọrọ̀ mọ́ra dára ní tòótọ́, ṣùgbọ́n ọrọ̀ kan wà pé ó lè fa ègún inú ìrìn àjò ayé ènìyàn. Ẹ rí pé ọrọ̀ tó gbè nì, èrè sán tó gbè nì, ó fa ègún inú ayé Rákẹ́lì dọ̀la. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run, ó lè jẹ́ obìnrin, mọ́mì dádì, ó lè jẹ́ obìnrin tá a fẹ́, dádì, ó lè jẹ́ obìnrin tí ẹ fẹ́, mọ́mì mi ó sì lè jẹ́ ọkọ tí ẹ fẹ́, ṣùgbọ́n tó ti kọ́wọ́ bọrú nǹkan bí èyí. Ẹ mọ̀ wípé àwọn àṣà kan máa ń tara òbí jáde sí ara ọmọ. Ọwọ́ kó wò sòsò kó rántí ọ̀rọ̀ kó sì mí kan lẹ́yìn gan. Fún ìrántí tó rántí yẹn ó ti ta ọ̀fà bá ayé ọmọ. Ẹ já sọ fún Ọlọ́run, kí ni tí mo ṣe sí òbí mi? Ṣùgbọ́n tí òbí mí kalẹ̀ tó wò mí títí tó mí kalẹ̀ tó jẹ́ pé ó sì fọfà sínú ayé mi, ó wá mú ègún àti ìtìjú wá ní wákàtí ọ̀wọ̀ yìí. Ọlọ́run májẹ̀mú yá fi ẹ̀jẹ̀ rẹ̀ pàdé ní wákàtí ọ̀wọ̀. Ẹ gbàdúrà bẹ́ẹ̀, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù.
ohun tí mo lè ṣe sí àwọn òbí mi ṣùgbọ́n tó jẹ́ pé láti ara wọn ó rántí ó sì mí kanlẹ̀ bó ṣe mí kanlẹ̀ ló ń tọfà sí ayé mi mọ́mì bó ṣe mí kanlẹ̀ ló ń tọfà sí ayé yín yẹn èyí tó jẹ́ pé wá ṣiṣẹ́ bí erin ẹ̀ ń jẹ̀jẹ̀ lírí ní wákàtí Olúwa kó dáríjì yín ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù mọ́mì dádì gbogbo agbára kágbára èyí tẹ́ ẹ mọ̀ ní ìgbà èwe ní ìgbà èwe bí kọ́ mọ́sáré mú nǹkan kan kó sì mọ̀ pé màmá òun ó na òun kó wá máa wò pé òun ó dìnnà ẹ̀ ni ṣùgbọ́n lẹ́rìí ọkàn rẹ̀ yóò mọ̀ wípé òun mọ̀ ṣe nǹkan ní tòótọ́ ṣùgbọ́n tí òbí rántí rẹ̀ tàbí tó rántí gbogbo nǹkan ní ìgbàanì tó wá ń fa ìjìyà bá ìrìn àjò ayé yín lọ́wọ́lọ́wọ́ mọ́mì dádì lónìí ní orúkọ Jésù Olúwa kó parẹ́ gbogbo agbára ìjìyà ṣẹ́ ní orúkọ Jésù kó má jẹ ìpín yín mọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù a lọ tún sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ó yá já ayé mi gbà lọ́wọ́ ogun tí ọ̀tá fi ń ja ayé mi mọ́mì dádì ó ṣe pàtàkì Ọlọ́run májẹ̀mú lè jagbà lọ́wọ́ ogun tí wọ́n fi ń ja ayé yín ní wákàtí ọ̀wọ̀ ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run májẹ̀mú ègún tí ó ń ja ìrìn àjò ayé mi mọ́mì ègún tó ń ja ìrìn àjò ayé yín yẹn lónìí ní orúkọ Jésù Olúwa kó parẹ́ gbogbo agbára ìsọ̀rọ̀ sí ègún gbogbo agbára tó pèrè ní ègún gbogbo agbára tó sọ̀rọ̀ ẹ̀ di odidi ègún lórí ìrìn àjò ayé yín mọ́mì lónìí ní orúkọ Jésù Olúwa kó parẹ́ ọba àwọn ọba mo ní kó parẹ́ Ọlọ́run májẹ̀mú ó yá kó parẹ́ lónìí ní orúkọ Jésù ẹ ò ní gbúrò ègún yẹn mọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù a lọ tún sọ fún Ọlọ́run ká tó bọ́ sínú àdúrà kejì àdúrà méjì tó kù lórí ẹ̀rẹ́ ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára kí lohun tí mo ṣe ní ìgbà èwe ohun tí mo ṣe ní ìgbà èwe ṣùgbọ́n tó jẹ́ àkọsílẹ̀ ẹ̀ṣẹ̀ tó ń fi ìyà jẹ ìrìn àjò ayé mi lọ́wọ́lọ́wọ́ ohun tá a ṣe ní ìgbà èwe èyí tó mú omijé jáde ní ojú òbí wa sí wa èyí tó mú omijé jáde lójú òbí wa sí wa nígbà tó rántí tàbí nígbà tí a sọ ọ̀rọ̀ yìí ẹ rí bí bàbá Abínábálì ṣe wá èrè rẹ̀ wá yẹn yóò dùn mo mọ̀ pé pẹ̀lú bó ṣe tú inú ilé wọn tuntun tí ò rí a máa lọ ní pẹ̀lú ìbànújẹ́ ọkàn yẹn bó sì ṣe ń lọ pẹ̀lú ìbànújẹ́ ọkàn yẹn bẹ́ẹ̀ ni ọ̀fọ̀ máa jáde sí ara ọmọ rẹ̀ nítorí pé kíni inú ìbànújẹ́ ni bàbá rẹ̀ wà ó tún lé Jákọ́bù ní tòótọ́ kò rí ṣùgbọ́n Rákẹ́lì ló ti gbé èrè yìí ló ti gbé jókòó yìí bẹ́ẹ̀ ni torí pé ìránṣẹ́ yìí gan kò mọ̀ Jákọ́bù gan kò mọ̀ pójì tó bá mọ̀ pójì ni bí wọ́n ṣe fẹ́ sákò ní ọ̀gànjọ́ òru yẹn náà ni ó ti gbé padà pé bàbá o ọmọ yìí ti jí èrè yín o ṣùgbọ́n gbà tí ò mọ ojútùú rẹ̀ tí ò mọ ìgbà tí àkókò tó gbé ńkọ́ ẹja sọ fún Ọlọ́run ewu èwe tó ń wo ayé mi lọ́wọ́lọ́wọ́ torí màmá kan ni mò ń wò yìí ewu èwe nígbà tá a sọ̀rọ̀ nípa ìbínú sí òbí wa ó wá fẹ́ ewu èwe sínú ayé wa ẹ̀mí yẹn wá sọ pé àwa ọmọ òní kẹwa ẹja sọ fún Ọlọ́run ewu èwe tí mo fara gbà láti ara òbí mi èyí tí òbí mi ti fi sọ̀rọ̀ òdì sínú ayé mi ní wákàtí ó yá parẹ́ sọ ayé mi di mímọ́ ní wákàtí ó yá gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ewu èwe èyí tẹ́ ẹ lè dáwọ́lé tó ń wu ayé yín lọ́wọ́lọ́wọ́ ewu èwe tó ń wu ayé yín lọ́wọ́lọ́wọ́ yẹn tó ń fi ìyà jẹ ìṣẹ̀dá yín lọ́wọ́ mọ́mì dáàdì lónìí ní orúkọ Jésù ẹ ò tó gbúrò ewu yẹn mọ́ gbogbo ọwọ́ ewu yẹn ní orúkọ Jésù kò ní jẹ́ ìpín yín mọ́ ẹ ó yin Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà kan tó kù rẹ̀ á lọ sọ fún Ọlọ́run ó ní fẹ̀jẹ̀ mímọ́ rẹ̀ ò fagilé o fẹ̀jẹ̀ mímọ́ rẹ̀ ò fagilé fẹ̀jẹ̀ mímọ́ rẹ̀ ò fagilé o fẹ̀jẹ̀ mímọ́ rẹ̀ ò fagilé àkọlé ìyáláyé mi fẹ̀jẹ̀ mímọ́ rẹ̀ ò fagilé ṣe mọ̀ pé bí Rákẹ́lì ṣe jí èrè yẹn ó lè máa tún fi ìjìyà bá Jákọ́bù ọkọ rẹ̀ á sọ fún Ọlọ́run èmi ọmọ tí ìyàwó mi wù ní ìwà dádì ẹ sọ pé ohun tí ìyàwó yín wù ní ìwà ẹ̀yin ò mọ̀ mọ́mì ẹ sọ pé ewu tí bàbá tó wù ní ìgbèwé rẹ̀ ẹ̀yin ò mọ̀ ṣùgbọ́n nípa ìfàyà kí àyà ẹ̀yin náà transfer láti inú ewu yìí àwọn ọmọ náà wá ń wù ọ̀bọ̀n ṣe ń wù wá dàbí
àpèlépèlé wípé n tó ṣe fún bàbá tàbí n tó ṣe fún ìyá rẹ̀ ọmọ làwọn ọmọ mi ṣe fún mi yìí. ẹ já sọ fún Ọlọ́run dáríjì àwọn òbí, dáríjì àwọn òbí mi, dáríjì wọn. bó ń bẹ láyé Olúwa kó dáríjì wọn, bí wọn sì láyé Olúwa kó dáríjì wọn. nítorí pé kí ni agbára ìsọ̀rọ̀, agbára ìwàsí èpè láti ara òbí tó wá jẹ́ káwọn ọmọ tèèyàn náà máa dàgbà tó sì jẹ́ pé wọ́n tún wà náà bákan náà gẹ́gẹ́ bí àwa náà ṣe ṣe fún òbí wa. ní wákàtí wa ní orúkọ Jésù Olúwa kó pa ọwọ́ náà rẹ́, gbogbo owó àtọlẹ̀dọ́lẹ̀ yẹn débi wípé yóò máa fa ìjìyà bá ìrìn ayé yín ní orúkọ Jésù Olúwa kó parẹ́. Ọlọ́run májẹ̀mú kó parẹ́ kẹ́ ẹ lè yin Ọlọ́run títí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú lórí àdúrà kìíní, lórí ègún tó yẹ pé ọkùnrin tàbí obìnrin lè fà wọnú ayé yín. dáàdì mọ́mì bí ẹ ṣe ń gbọ́ tẹ̀sí ń sàmì yẹn ní orúkọ Jésù ẹ ò ní gbúrò egun yẹn mọ́. gbogbo owó ogun yẹn ní orúkọ Jésù mọ́lẹ́ ò ní gbúrò ẹnu ayé yín mọ́. mọ́mì dáàdì ọkàn yín yóò balẹ̀ tá a bá rí ohunkóhun tí ìyàwó yín kọwọ́ bọ̀ ní ìgbà èwe tó wá dàbẹ́ wípé lọ́wọ́lọ́wọ́ gan báyìí àwọn ọmọ tiwa náà wá ń wúrú wà yẹn sí wa nípasẹ̀ ń tàwù sí àwọn òbí. Ọlọ́run májẹ̀mú ó yá kó dáríjì àwọn ọmọ náà. gbogbo agbára kágbára tí ó wà dàbẹ́ pé yóò ti àtọwọ́dọ́wọ́ àti ìrandéran yìí ní orúkọ Jésù Ọlọ́run kó bọ ọwọ́ yẹn wí. gbogbo agbára ègún tó wà nínú ìrìn àjò ayé yín yẹn ní orúkọ Olúwa kó parẹ́ kẹ́ ẹ lè yin Ọlọ́run títí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. à ń lọ nínú àdúrà kejì nìyẹn mà dáàdì mo là ń lọ nínú àdúrà kejì nìyẹn. ṣe à ń pé ikú àti àjíǹde Jésù kò gbọdọ̀ já sásán nínú ayé wa. ẹ já sọ fún Ọlọ́run májẹ̀mú o, ikú rẹ kò gbọdọ̀ já sásán nínú ayé mi, ikú rẹ gbọdọ̀ já sásán nínú ayé mi. ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. ikú rẹ gbọdọ̀ já sásán nínú ayé mi. Ọlọ́run májẹ̀mú má jẹ́ kíkú rẹ kó já sásán. bàbá tún ayé mi ṣe, ọmọ tún ayé mi ṣe, ẹmọ tún ayé mi ṣe. mọ́mì dáàdì Olúwa yóò tún ayé yín ṣe. bẹ́ẹ̀ sàmí o bí ẹ̀ ṣe àmì. mọ́mì dáàdì mo lọ́lọ́run májẹ̀mú yóò tún ayé yín ṣe. ọba àwọn ọba yóò tún ayé yín ṣe. àjíǹde Jésù àti ikú rẹ̀ kò ní já sásán nínú ayé yín. bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. a lọ tún sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. ẹ rí, ogun ló máa ń mú ogun jáde. ogun ló máa ń ṣe kíni, ló máa ń mú ogun jáde. torí tí ogun bá dé èèyàn sákàbàkàbà ogun máa jáde nínú ara. ẹja sọ fún Ọlọ́run kí lógun tí ènìyàn lé lóun fi jà ayé mi tó lè máa jẹ́ kí ìrìn àjò ayé mi máa mú ogun òjijì nínú ara mi. gbogbo ọwọ́ ogun nínú ayé mi, gbogbo ọwọ́ ogun tí ọ̀tá àbí ènìyàn. torí bàbá kan ni mò ń wò yìí, àwọn ọ̀rẹ́ sọ kúbi tẹ́ ẹ máa gbé gbàsà. àwọn ọ̀rẹ́ wọn ló kúbi tẹ́ ẹ máa gbé gbà. ẹni tó sì sopọ̀ mọ́ wọn náà ni ẹni tó sopọ̀ bí ọ̀rẹ́ tá a ti ní láti ìgbà èwe. ọ̀rẹ́ àti ìgbà èwe ló parapọ̀ pẹ̀lú àwọn ènìyàn yìí. mọ́mì lónìí ní orúkọ Jésù gbogbo wọn yóò gbèrè tìjú lórí ayé yín ni. bí mo ṣe ń sọ gbogbo wọn yóò gbèrè tìjú ni. gbogbo agbára kágbára yẹn ètí àwọn ènìyàn láwọn máa lò lé ayé yín lórí. mọ́mì lórúkọ Jésù wọn gbèrè tìjú. dáàdì tí mò ń wò yẹn ọwọ́ Ọlọ́run alààyè yóò tún ayé yín ṣe. màmá kan ni mò ń wò yìí, ẹ rí i pé ìwà tí àwọn ọmọ yìí ń wù gan ó ti fẹ́ dàbí ìgbà tó jẹ́ pé pàtàwà náà wà ní ìgbà èwe, ṣùgbọ́n ìgbà èwe wa làwa fi ń ṣe ìgbà èwe. ẹ sọ fọ́lọ́run ni, Ọlọ́run ìtìjú ìgbà èwe tí mo ṣe sí àwọn òbí mi, ṣùgbọ́n tó bá lè máa fẹ́ mú àwọn ọmọ mi náà hùwà bí irú rẹ̀ láti fi sanjọ́ fún mi. Ọlọ́run májẹ̀mú Olúwa dáríjì mi, ẹ gbàdúrà náà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. ọwọ́ èwe tẹ́ wù sí òbí yín ṣùgbọ́n tó jẹ́ pé ó mú ìbínú wá látara òbí tó wá dàbí pé àwọn ọmọ yín náà fẹ́ gbọ́dọ̀ sí yín lẹ́nu yẹn. mọ́mì lónìí ní orúkọ Jésù Olúwa kó dáríjì yín. ọwọ́ ẹ̀ṣẹ̀ yẹn Olúwa kó mú kúrò kẹ́lẹ́ ní Ọlọ́run. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. ẹ já lọ sọ fún Ọlọ́run, ẹ má bínú, ẹ já lọ sọ fún Ọlọ́run. èmi ọba tó pọ̀ nípa àti agbára, Olúwa já ọmọ mi ó yàrá. èmi má jẹ́ àwọn ọmọ mi ó yàrá lójú ẹ̀mí mi, já ọmọ mi ó yàrá. wọ́n ní bí sin ọ̀bá lọ́mọ inú rẹ̀ là ní. wọ́n ní ìran mẹ́ta kì í tòṣì, ìran tó bá lè gbàdúrà ni. dáàdì mo sọ ìran tó bá lè gbàdúrà ni, ìran mẹ́ta kì í tòṣì. Ọlọ́run májẹ̀mú o,
ìyìn gbọ́dọ̀ jìyà káwọn ọmọ mi tó kọ̀ntínú rẹ ọwọ́ ìjìyà ó yá mú kó nu ayé àwọn ọmọ mi ẹ gbàdúrà yìí orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ọwọ́ ìjìyà ó yá mú kó nu ayé àwọn ọmọ mi bàbá o nínú ayé àwọn ọmọ yẹn ọwọ́ ìjìyà ẹ̀san lórí àwọn ọmọ yín Olúwa yóò mú kúrò ọwọ́ ìjìyà ẹ̀san yẹn mọ́mì lónìí ní orúkọ Jésù ó yá yóò kúrò nu ayé yín gbogbo ọwọ́ ìjìyà ẹ̀san yìí pé àwa náà sọ fún bàbá bí màmá wa ṣe sọ fún àwọn òbí wa lónìí ní orúkọ Jésù Olúwa kó dáríjì yẹn gbogbo ọwọ́ ẹ̀san ìjìyà yẹn ní orúkọ Jésù Olúwa kó parẹ́ ẹ ò ní gbèrè tìjú bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù bí a ṣe ń wò ó dáàdì bí a ṣe ń gbọ́ ọ̀rọ̀ yìí ẹ sáré ṣíà rẹ̀ fún ènìyàn mẹ́rin ní kọ́mọ́nkíá ó yẹ ṣíà rẹ̀ mo fẹ́ gbàdúrà igun mẹ́rin fún yín igun mẹ́rin tí ayé nìyẹn Ọlọ́run gbà mí ìyìn gbọ́dọ̀ máa jìyà káàkiri ayé mi mọ́ Ọlọ́run gbà mí ìjìyà yẹn àbí ó ti tó ni ó ti tó gẹ́ẹ̀ ẹ̀mí mọ́ gbà mí ní igun mẹ́rin tí ayé ní Olúwa pé ògo mi jáde níbẹ̀ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ní igun mẹ́rin tí ayé nìyẹn Ọlọ́run má jẹ̀mọ́ yá kó gba ògo yín fún yín ọba àwọn ọba yá kó gba ògo yín lé yín lọ́wọ́ Ọlọ́run yá kó gba ògo yín fún yín mọ́mì dáàdì bí ayé yìí bó ṣe wà yìí àwọn kan ń rí ògo àti dáúlà tí wọ́n lò lọ́wọ́lọ́wọ́ mọ́mì dáàdì ẹ̀yin náà ó rí ògo yín lò àṣẹ ni lórí ayé yín mọ̀ràn yẹn kò ní yẹ̀ yín mọ̀ràn bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ̀mẹ́ta la máa gbàdúrà yẹn ó ṣe pàtàkì ó ṣe kókó ó ti pẹ́ tá a ti wà nínú ayé yìí a gbọ́dọ̀ ṣe kíni a gbọ́dọ̀ rọ̀wọ́ mú ẹja sọ fún Ọlọ́run ẹ̀mọ́ ọba tó pọ̀ nípa àti agbára Olúwa pé ògo mi jáde a rí ti pẹ́ tí a bá àgbàdo bọ́ ilẹ̀ nígbà tí ó bá yọ ẹyọ kan láwùkọlẹ̀ yóò sì tún pọ̀ tí ìṣe ọ̀rọ̀ ọgọ́rùn-ún ni máa wà ní ara ẹyọ kan orúkọ láti kì bọ́lẹ̀ ẹja sọ fún Ọlọ́run Olúwa tún ayé mi gbìn kó tún ayé mi mọ́ kókó àdúrà ní mọ́mì ẹ̀mọ́ tún ayé mi gbìn kó tún ayé mi mọ́ nítorí wípé kí ni ayé yín yẹ fún ìtúngbìn dáàdì mọ́mì tí wọ́n ń wò yẹn ayé yín yẹ fún ìtúngbìn Olúwa tún ayé mi gbìn ó yá tún ayé mi mọ́ gbàdúrà yìí orúkọ Jésù agbára Jésù agbára gàgé Jésù Ọlọ́run má jẹ̀mọ́ yá kó tún ayé yín gbìn kó tún ayé yín mọ́ bàbá ó yá tún ayé yín gbìn kó sì tún mọ́ ní wákàtí ọ̀wọ̀ yìí ohun tó yẹ ayé ó yẹ fún fertilizer èyí tó dára Ọlọ́run má jẹ̀mọ́ fi ṣe ó yá jẹ́ kí ayé mi ní ìtúngbìn ohun rere ìtúngbìn tí gbogbo èèyàn fi mọ̀ pé ìwọ Ọlọ́run bẹ nínú ìhà mi ìwọ Ọlọ́run bẹ ní ọ̀dọ̀ mi ìwọ Ọlọ́run bẹ nínú ayé mi ó yẹ kó tún ayé yín gbìn ní wákàtí ọ̀wọ̀ yìí Ọlọ́run má jẹ̀mọ́ yóò tún ayé yín gbìn bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù mọ̀lẹ́kà yẹn ní kí n tó padà sórí àdúrà àwọn ọmọ yẹn ó ní ká sọ fún Ọlọ́run ìyí ò gbọ́dọ̀ jà títí kó wá di àtìrandíran yà táwọn èyí tí ìṣí àwọn yìí bá tó lọ káwọn mìíràn tó kọ̀ǹtínú rẹ̀ no ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára ìpín àti ìjìyà àtìrandíran mi ò fẹ́ lórí ìrìn àjò ayé àwọn ọmọ tèmi ẹja sọ fún ni ọwọ́ ìjìyà àtìrandíran àwọn ìran kan rèé wọn kì í kọ́lé ṣùgbọ́n èyí ò kọ́ ilé àwọn ìran rèé wọn kì í wọ aṣọ gidi mo ní mọ́mì ẹ̀yin yóò wọ aṣọ gidi Ọlọ́run má jẹ̀mú o gbogbo àwọn ọmọ tí ẹ̀yin yìí lórúkọ Jésù Olúwa yóò gbé wọn ga bí wọn ò bá ga níbi tẹ́ ẹ bí wọn sí yẹn yóò ga ni nítorí ìpín yín ìpín gíga ni ìpín ohun rere ni Ọlọ́run má jẹ̀mú o bí wọn ò bá sórí rẹ bí mo bímọ sí yìí bí wọn ò bá ìpèrè níbi tí èmi bímọ sí yìí ẹ̀yin lẹ́sọ̀ ìdílé tẹ́ ẹ bí ọmọ sí yẹn mọ́mì dáàdì ẹ̀yin náà lẹ́sọ̀ ìdílé tẹ́ ẹ ti lọ fẹ́ ìyàwó bí ìdílé wọn bá ti wù kó burú tó Ọlọ́run má jẹ̀mú gbogbo ọmọ tó bá wá bí fún èmi bí ìdílé tí wọ́n ti lọ lọ́kọ bá tiẹ̀ ti wù kó tó Ọlọ́run má jẹ̀mú wo ọmọ tèmi bí fún wọn ẹ̀mí ọba tó pọ̀ nípa tó yá gbá àwọn ọmọ tèmi sókè gbàdúrà yìí orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run má jẹ̀mú o bí wọn ò bá sórí rẹ níbi tẹ́ ẹ bímọ sí tí wọn ò bá sórí rẹ níbi tí mo bímọ sí Ọlọ́run má jẹ̀mú ó yẹ dáhùn ọmọ yín ó yàre mọ́mì àwọn ọmọ tí yín yóò yàre dádì àwọn ọmọ tí yín yóò yàre bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù dádì ọmọ kan ni mò ń wò nínú àwọn ọmọ yìí bẹ́ẹ̀ ni mò ń sọ fún yín ogun ọ̀rẹ́ tó lè mú ogun tí wọ́n fi ákàbù sí ni lọ́wọ́ nìyí
mọ́mì bó bá sì ti ṣẹlẹ̀ já sọ fún ọlọ́run bí ọba ti ṣẹlẹ̀ ló ń bọ̀ yìí ọlọ́run má jẹ̀mú olú àgbà mi gbogbo ogun àǹkọ̀ọ̀bù tó jẹ́ pé ó lè fa ìtìjú wọ inú ayé mi lórí ọmọ gbogbo ogun àǹkọ̀ọ̀bù tó lè fa wàhálà wọnú ayé ọmọ fún mi lórí ìrìn àjò ayé mi èyí wá tó lè wá mú ìtìjú àti ẹ̀gàn bá mi èyí mú ìtìjú mú mi kúrò ní ibi tí mo wà yìí tó lè mú ìtìjú fẹ́ mú mi lọ sí ìlú mìíràn lónìí ní orúkọ Jésù ìmọ̀ náà kò gbọdọ̀ ṣẹ gbàdúrà yìí orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ó ní ìmọ̀ kí máa kọ́ máa gbádọ́ jọ láyéláyé ètekéte kò lè dúró ẹnikẹ́ni tó bá dẹrù ọ̀rọ̀ jẹ́ kó forí ara rẹ̀ gbé torí Olúwa lẹ́yìn bá dúró ìmọ̀ kí mọ̀ kò gbọdọ̀ jọ lórí àwọn ọmọ yìí gbogbo ogun ọ̀rẹ́ tó lè fani sínú wàhálà tó lè máa jẹ́ wọ́n fi àǹkọ̀bù wá àwọn ọmọ kiri ní orúkọ Jésù kò ní ṣẹlẹ̀ lórí ọmọ yẹn Ọlọ́run májẹ̀mú ní yóò rọ ọmọ yìí fún yín gbogbo wàhálà ìdààmú tó lè lóun ó tù wá wọ́n bá ṣe ń dàgbà yóò wá ní ọ̀rẹ́ kan tó lè fọ ogun àkọ́bù sí ọwọ́ rẹ̀ yóò mú wá mọ́mì dádì èyí tí ò ní ṣe parí ó yá kó fi sáà ní àwọn ọ̀tọ̀ rẹ̀ náà bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù á lọ tún sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára lórí ọmọ yẹn ó kù ẹyọ kan mà ẹ má bínú ọmọ ṣe kókó wọ́n ṣe pàtàkì ẹ mọ̀ pé táwọn ọmọ bá fún wa ní ìsinmi gan làwa gan lè jẹun tó dáa láti lè jẹun tó yí ìfọ̀kànbalẹ̀ ó wà ń bẹ̀ Ọlọ́run má jẹ́ sunkún lórí àwọn ọmọ mi ẹ̀yin lè sọ bẹ́ẹ̀ ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára mọ́mí ẹ̀ ò ní sunkún lórí àwọn ọmọ yìí gbogbo lẹ́tà ikú tí èṣù ń gbé wá yẹn gbogbo àlá ibi tí èṣù ń gbé wá tẹ̀ ná lórí ọ̀rọ̀ ọmọ yẹn Ọlọ́run yóò fọ́ pósí ikú yìí ní ọ̀sán yìí gbogbo pósí ikú yẹn lórúkọ Jésù mọ́ Ọlọ́run yóò fọ́ ìpín ikú yẹn ní orúkọ Jésù Olúwa yóò yí dànù gbogbo májẹ̀mú ikú òjijì yẹn lórúkọ Jésù Olúwa yóò yí dànù mọ́mí ẹ gbàdúrà ẹ sọ fún Ọlọ́run májẹ̀mú ikú òjijì lórí ọmọ lónìí ní orúkọ Jésù yá fún ọkọ fi jóná tútù àdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù gbogbo lẹ́tà ikú gbogbo ogun pósí yẹn lórí àwọn ọmọ yẹn ní orúkọ Jésù Olúwa kó fọ́ tú mọ́mí dádì Ọlọ́run yóò fọ́ wọn ò ní fi yín ránṣẹ́ wá sílé ní túláàsì wọn ò ní fòkú ọmọ ránṣẹ́ sí yín mọ́mí wọn ò ní pè fún lẹ́tà ikú lórí ọmọ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù a lọ sọ fún Ọlọ́run lórí àdúrà táwọn ọmọ yẹn ó ti tọ́ báyẹn ẹ já sọ fún Ọlọ́run àwa náà yẹ fún àdúrà yìí dádì ohun tí wọ́n lé lóhùn jì níbi iṣẹ́ yẹn tí ìránṣẹ́ kan ó wà jí tí ó wà gbé jù sínú ẹrù ti yín tó lè fa wàhálà tó lè fa yá wáwá bàbá kan ni mò ń wò yìí mọ́mì ẹ jẹ́ àgbàdúrà yìí àwa náà lè gbà fún ara wa ogun tó jẹ́ pé ó lè dá wàhálà sílẹ̀ ọ̀tọ̀lẹ́ tí ó jí kanú ẹrù ti lágbájá wọn lọ kíbọ̀ kí wọ́n lè bá yọ kúrò níbi iṣẹ́ ète yẹn nìyí Ọlọ́run mú ba ète jẹ́ lórí ọ̀rọ̀ ayé mi ó yá ba ète jẹ́ lórí ìrìn àjò ayé mi ẹ gbàdúrà yìí orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run ba ète jẹ́ nínú ayé mi bàbá ó yá ba ète jẹ́ Ọlọ́run májẹ̀mú ó yá ba ète jẹ́ gbogbo agbára ète nínú ayé yín mọ́mí dádì orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú yóò bàjẹ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Ọlọ́run májẹ̀mú yóò kó fàṣẹ dá yín lò lórí ọ̀rọ̀ ìmọ̀ àti ète yẹn lónìí ní orúkọ Jésù yóò dasán ọkàn yín yóò balẹ̀ ẹ ó yin Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù a lọ sọ fún Ọlọ́run àdúrà kẹta là ń lọ nínú ẹ̀yẹn ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára lẹ́yìn àjíǹde Jésù Olúwa jẹ́ kílẹ̀ ayé mi kó pé mi mo sọ fún alẹ́ kan mo ní ó ń pè àwọn kan lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ yóò tún pè àwọn kan kí tó ṣú lẹ́nu Ọlọ́run má jẹ̀mú lẹ́yìn ikú àjíǹde Jésù Olúwa jẹ́ kí ìrìn àjò ayé mi kó pé mi ẹ gbàdúrà yìí orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù lẹ́yìn àjíǹde Jésù màmá bàbá bẹ́ẹ̀ ṣe ṣàmì yẹn ní orúkọ Jésù lẹ́yìn àjíǹde Jésù ìrìn àjò ayé yín mo ní yóò pé yín lórúkọ Jésù mo ní yóò pé yín Ọlọ́run má jẹ̀mú mo ní yóò jò pé yín mọ́mì dádì bí mo ṣe ń wò yín tẹ́ ṣàmì yẹn ní orúkọ Jésù mo ní yóò pé yín Ọlọ́run má jẹ̀mú yóò jèlé ayé yín ó pé yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù gbogbo ẹ̀yin bàbá mọ̀mọ́ bí ẹ ṣe ṣàmì tẹ́ ẹ ṣàmì lórí ọ̀rọ̀ ọmọ yẹn ní orúkọ Jésù wọn ò ní fi okùn igi wọn ò ní fi di ọmọ wá bá yín bẹ́ẹ̀ ni mo sọ fún yín wọn ò ní fi ẹrù ìbànújẹ́ wọn ò ní fi ránṣẹ́ sí yín gbogbo ẹrù tàbí àmọ́ ètú wò yẹn ní orúkọ Jésù kò ní jẹ́ ìpín
gbogbo ẹrù tàbí àmì ètúwò tí ó ní àkídọ́kù ẹ mọ̀ wílẹ̀ ìjọba sáà máa gbé lọ mọ́mì dáàdì ní orúkọ Jésù kò ní jẹ́ ìpín yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù a wá lọ sọ fún Ọlọ́run ẹ jẹ́ sọ fún Ọlọ́run àdúrà kẹta tá à ń lọ nínú ẹ̀yẹn ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára àní ọdún yìí lẹ́yìn àjíǹde Jésù mo fẹ́ kó o ṣe ohun tuntun nínú ayé mi èyí tí gbogbo ojú yóò rí èyí tí gbogbo ẹnu yóò máa sọ káàkiri èyí tí gbogbo etí yóò sì gbọ́ pé yes Ọlọ́run ti dá lágbájá lò Ọlọ́run má jẹ̀mú ó yá sí ìwé ohun rere kàn mí bàbá sí ìwé ohun rere kàn mí lẹ́yìn àjíǹde yìí Ọlọ́run má jẹ̀mú ó yá jẹ́ ìrìn àjò ayé mi ó pé mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù lẹ́yìn àjíǹde Jésù yìí Olúwa kó jẹ́ ilé ayé yín kó pé yín bàbá jẹ́ kí ilé ayé yín kó pé yín ohun rere ohun àrò tọ́ka sí èyí tí wọ́n fi mọ̀ pé yẹ́sọ Ọlọ́run dá yín lò ṣe ohun rere nínú ayé yín wọ́n mi lórúkọ Jésù Olúwa kó fi sínú ayé yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù a lọ tún sọ fún Ọlọ́run ẹ jẹ́ sọ fún Ọlọ́run àdúrà yẹn náà kú mẹ́ta péré Ọlọ́run má jẹ̀mú ikú rẹ̀ gbọ́dọ̀ yà jásán nínú ayé mi má jẹ́ kíkú rẹ̀ kó jásán nínú ayé mi ntọ́rọ̀ mi yẹ ntọ́rọ̀ mi nídìí Ọlọ́run ṣe fún mi Ọlọ́run ohun rere ń bẹ ní ìkáwọ́ rẹ èyí tó ṣe fún àwọn ẹrú àwọn ẹ̀dá tó fẹ́ Ọlọ́run ṣe ohun rere fún mi kó lọ́dún yìí kó tó parí Ọlọ́run ṣe ohun rere fún mi kọ́dún yìí kó tó parí gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run kó ṣe ohun rere fún yín mọ́mì kọ́dún yìí kó tó parí Olúwa yóò ṣe ohun rere fún yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà méjì tó kù ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run èmi ọba tó pọ̀ nípa àti agbára ó yá lẹ́tà ayọ̀ yẹmí lẹ́tà ìgbéga gíga yẹmí Olúwa fi lẹ́tà ayọ̀ ránṣẹ́ sí mi gbàdúrà yìí orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù lẹ́tà ayọ̀ lẹ́tà àánú lẹ́tà ìbùkún lẹ́tà ìgbéga lẹ́tà ojú rere lẹ́tà ohun rere nínú ayé ní orúkọ Jésù ó yá kó gbà á lé yín lọ́wọ́ Ọlọ́run má jẹ̀mọ́ ó yá kó fi ránṣẹ́ sí yín ọba àwọn ọba ó yá kó fi ránṣẹ́ sí yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù a wá lọ fèyí kún nígbà tí ògo mi bá bẹ̀rẹ̀ sí tàn nígbà tí ògo mi bá bẹ̀rẹ̀ sí ń tàn tí gbogbo èèyàn yóò rí pé yẹ̀sọ̀ ògo lágbájá ti ń tàn ní orúkọ Jésù Olúwa má jẹ́ ó tán fún mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù nígbà tí ògo mi bá bẹ̀rẹ̀ sí tàn Ọlọ́run má jẹ́ má jẹ́ ó tán fún mi bàbá ṣàánú fún mi ọmọ ṣàánú fún mi ẹ̀mọ́ ó yá kó ràn yín lọ́wọ́ ògo yín tó tàn ní orúkọ Jésù kò ní tán kíákíá Ọlọ́run má jẹ́ yóò dì yín mú ẹ ó yin Ọlọ́run Jésù Olúwa àmín 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 lórúkọ Jésù Ọlọ́run má jẹ́ tó tanú ògo ó yá kó tanú ògo yín mọ́mì ẹ gbàgbọ́ ìtànú ògo tí wọ́n fi dé ènìyàn mọ̀ lórí iṣẹ́ tí èèyàn ṣe yẹn ní orúkọ Jésù ó yá kó fi sínú ayé yín ọba tí ìpolongo èèyàn jáde ọba tí ìpolongo ògo ènìyàn jáde ó yá kó polongo ògo yín mọ́mì níbi tí wọn ò ti mọ̀ yín ṣùgbọ́n tó jẹ́ kí ògo yín kó lọ hàn níbẹ̀ Ọlọ́run má jẹ̀mú yá kó gbé àwòrán yín yá kó gbé lọ síbẹ̀ ní kọ́mọ́kíá ó yá ògo yín kó bẹ̀rẹ̀ sí tàn mọ́mì ní ìlú tí ẹ wà yẹn gangan dáàdì ní orílẹ̀ tí ẹ wà yẹn mọ́mì ní ìletò tí ẹ wà yẹn ògo tó yẹ ń yáyé ní ojú ẹ kó fi lé yín lọ́wọ́ lórúkọ Jésù ẹ gbọ́ ògo tuntun bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù a wá lọ tún sọ fún Ọlọ́run àdúrà ẹlẹ́ẹ̀kẹta nìyẹn ẹ jẹ́ sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ìbùkún yẹmí ìbùkún àgbọ̀n tí máa ń lè kọjú wọgbó tí máa ń lè òṣì dànù Ọlọ́run fi sórí iṣẹ́ mi ó yá fi sórí ọ̀nà mi ọ̀nà tí ènìyàn mọ̀ mí mọ̀ ọ̀nà tí mo mọ̀ á tọ̀ yẹn ó yá ìbùkún àgbọ̀n àgbọ̀ yá fi sórí ẹ gbàdúrà yìí orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù màmá bàbá tó ń wò mí yẹn lórí ibi iṣẹ́ yín yẹn ìbùkún àgbọ̀n àgbọ̀ ètí lẹ́kọ̀ọ́ ní wọgbó tí ló ṣì dànù Ọlọ́run má jẹ̀wọ́ yá kó darí ẹ̀ síbẹ̀ sínú ọ́fíìsì yìí ó yá kó darí ẹ̀ síbẹ̀ sí kọ́pìnì yìí ó yá kó darí ẹ̀ síbẹ̀ ní ìletò tí ẹ wà yẹn ó yá kó darí ẹ̀ síbẹ̀ ní ìlú tí ẹ wà yìí ìbànújẹ́ ètí máa ba ayọ̀ èèyàn jẹ́ ní orúkọ Jésù kò ní ṣẹ̀ṣẹ̀ yín Ọlọ́run má jẹ̀mọ́ àsìkí tẹ́ lílò títí tó pé ayé yín ní orúkọ Jésù ó yá kó ràn sínú ayé yín ní ibi iṣẹ́ yín ó yá kó ràn síbẹ̀ lórí ìpè àti ìtẹ̀dó yín yẹn ní orúkọ Jésù ó yá kó ràn síbẹ̀ fún ohun rere tó yẹ yín ayé yín èyí tí bẹ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè ṣùgbọ́n tí ò tí ì fi lé yín lọ́wọ́ yẹn ní wákàtí ó yá kó gbà fún yín
bàbá gbà fún wọn, ọmọ gbà fún wọn, ẹ̀mí mímọ́ kó gbà fún yín. Mọ́mì, ọkàn yín yóò balẹ̀, ẹ ó yin Ọlọ́run. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. A lọ tún sọ fún Ọlọ́run àdúrà kejìrè. Ọlọ́run májẹ̀mú o, ta lóore mi bẹ lọ́wọ́ rẹ? Láàrin aláwọ̀ dúdú ló wà ní. Ta lóore mi bẹ lọ́wọ́ rẹ mọ́mì? Ṣé láàrin àwọn aláwọ̀ funfun tí ẹ wà yẹn ló wà ní? Àbí láàrin àwọn aláwọ̀ dúdú tí ẹ wà yẹn? Ta wá lóore mi bẹ lọ́wọ́ rẹ? Ta ló fẹ́ lò fún mi gẹ́gẹ́ bí olórí aláàánú? Ṣùgbọ́n tí ètí rí mi, ṣùgbọ́n tí òrùgbẹ mi tó sì ń gbẹ fún aláàánú. Ọlọ́run májẹ̀mú, ó yẹ olórí aláàánú mi ló yẹ wá rí fún mi gbàdúrà yìí. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù, olórí aláàánú kan ṣoṣo tó jẹ́ ẹgbẹ̀rún ènìyàn lọ. Ètò gbẹ yín fún ní orúkọ Jésù, ó yẹ kó wá yín kàn. Mọ́mì, ó yẹ kó wá yín kàn. Dádì, ó yẹ kó wá yín kàn. Oore tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tó yẹ kó ṣe fún yín lọ́jọ́ tó ti pẹ́. Ní orúkọ Jésù, ó yẹ kó máa ṣe kánmọ́nkíá. Oore ńlá èyí tí lè pẹ́jú wọgbọ́ tí lòṣì wọlé téèyàn fi gbúrò rẹ̀ mọ́, ó yẹ kó fi lé yín wọ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa, àmín 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 lórúkọ Jésù. Àdúrà kẹrin rẹ̀ jẹ́ lọ sọ fún Ọlọ́run. Èmi ọba tó pọ̀ ní ipá àti agbára, Olúwa jí iṣẹ́ mi dìde. Mọ́mì ni mò ń wò yìí, iṣẹ́ yẹn ti sùn, ó sùn nítorí pé kí ni gbogbo àwọn tó yẹ kó ràn yín lọ́wọ́ kí iṣẹ́ yẹn fi lè dìde wọn ò wá, wọn ò sì ràn yín lọ́wọ́. Kàn fetí gbọ́ ìlérí ni kò di múṣẹ. Ọwọ́ ni ọwọ́ tó wà nínú ìrìn àjò ayé mi, èyí tó mú mi rólóore ṣùgbọ́n tí wọn ò ṣe mí. Ọ̀rẹ́ rólóore nítòótọ́ wọ́n fi promise and fail wọ́n fi ń ṣe. Wọ́n mọ̀ọ́mọ̀ mú ẹ̀mí promise and fail láti fi ba ògo yẹn sẹ́yìn ni. Oore yín tí ń bẹ lọ́wọ́ olóore aláàánú yẹn ní orúkọ Jésù, gbogbo ogun promise and fail ó yá Olúwa fi bú ní wákàtí wọ̀nyẹn gbàdúrà. Orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù, gbogbo ogun promise and fail lórí ìrìn àjò ayé yín, èyí tẹ́ ẹ fẹ́ tí gbóore ṣùgbọ́n tí wọn ò ṣe fún yín, tẹ́ ẹ mọ̀ pé lóore aláàánú lọ́dọ̀ ṣùgbọ́n tí ò ràn yín lọ́wọ́. Oore tó ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ò ṣe fún yín ṣùgbọ́n ẹ fẹ́ tí gbọ́ oore ni. Ní wákàtí wọn ní orúkọ Jésù Kristi, Ọlọ́run má jẹ̀mú gbogbo ọwọ́ ibi yẹn ó yá kó kúrò. Bàbá jí ó kúrò, ọmọ jí ó kúrò, ọwọ́ àánú ńlá ní orúkọ Jésù ó yá kó wọnú ayé. Ẹ̀yin Ọlọ́run, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run méjì tí àdúrà yẹn kù rẹ̀, ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run, mọ́ ọba tó pọ̀ ní ipá àti agbára. Olúwa já ayé mi gbà lọ́wọ́ ogun tí wọ́n fi ń jà mí. Ẹ rí, tí ogo wa ti ń bọ̀ báyìí lójú àlá wọn ó ti bàjẹ́. Ẹ̀yin náà ẹ wo àlá tí ẹ lámọ́júmọ́ lónìí mọ́mì. Dádì, mo ní ká ẹ wo àlá tí ẹ lámọ́júmọ́ lónìí nípa oore tí ẹ ló ń bọ̀ yẹn. Ṣùgbọ́n àwọn ti tún rí, wọ́n ti kọ́kọ́ fẹ́ fi ọ̀nà àlá, wọ́n ti fẹ́ gba ìrìnàjò yẹn jẹ́. Ìrìnàjò ni wọ́n fẹ́ bàjẹ́ yìí nítorí pé kí ni wọ́n ti rí pé ògo kan tó ti fẹ́ tẹ̀ lọ́wọ́. Wọ́n tún ti gbé àláǹdé tálàmbá ti dé báyìí, yóò tún fọ ògo sẹ́yìn ni. Ọlọ́run má jẹ̀mú gbogbo ogun tí ènìyàn fi ń jà mí láti ojú oorun tó ń fa ìkùnà bá ìrìn àjò ayé mi. Ọlọ́run má jẹ̀mú yá mú kóònù àmì ẹgbàdúrà yìí. Orúkọ Jésù, orúkọ Jésù, Ọlọ́run má jẹ̀mú o, ọba tó pọ̀ ní ipá àti agbára, gbogbo ìkùnà tí wọ́n fi ogun àláfi bá ayé yín jà. Mọ́mì, dádì, ní orúkọ Jésù, Ọlọ́run má jẹ̀mú ya kó bá wí, bàbá kó bá wí, ọmọ kó bá wí, gbogbo ogun tí wọ́n fi àláfi bà á jẹ́ mọ́ yín lọ́wọ́. Tí èlẹ̀ mi mọ́mì tó ń jẹ́ pé bá ti tún lóyún báyìí ní òtún nípò tó ti gbọ́ ọmọ lọ́wọ́, wọ́n á tọ́jú oorun gbọ́ ọmọ kú ọwọ́ rẹ̀. Ńgbà tí ó bẹ tó jí báyìí yóò bá tó rí nǹkan mìíràn. Ẹ̀mí mọ́ ọba tó pọ̀ ní ipá àti agbára, Ọlọ́run já ayé yín gbà ní wákàtí ọ̀wọ̀ yìí. Ogun tó jẹ́ pé látọjú oorun ló ti ń bà á jẹ́, ìní wọ́n ti ń gbé ọmọ náà kúrò tí wọ́n ti ń gbé nǹkan mìíràn síbẹ̀. Ní orúkọ Jésù, ọmọ májẹ̀mú ó yá kó ba ìmọ̀ yẹn jẹ́. Ọlọ́run májẹ̀mú ó yá kó ba ìmọ̀ yẹn jẹ́. Inú ń yẹ fún ọmọ ní tòótọ́, ṣùgbọ́n gbàtẹ́ bá tún ti lálá yìí, ìní wọ́n ṣe kiri wọ́n tún ti gbé ọmọ kúrò. Àwọn abímọ lójú oorun ṣùgbọ́n àbí lójú ayé, ọwọ́ ìmọ̀ ẹ̀mí òkùnkùn ni. Lónìí ní orúkọ Jésù, ẹ ò tún gbúrò rẹ̀ mọ́. Mọ́mì, ẹ ò ṣàmímọ́lẹ̀ ní gbúrò rẹ̀ mọ́. Dádì, mo ní mọ́mì yìí ò ní gbúrò rẹ̀ mọ́ ni. Nítorí pé kíni ọwọ́ tó ń bomi ayé wọn, tó ń bàjẹ́, tó ń mómi ayé wọn, tó ń dàrú gbùrùgbùrù yẹn lójú oorun lójú àlá yẹn, ní orúkọ Jésù kò ní jẹ́ ìpín yín mọ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Àdúrà kan tó kù rẹ̀ lórí ọ̀rọ̀ yẹn, ẹ já fún Ọlọ́run. Olúwa o, gbogbo ogun àtẹnujẹ, ẹ rí, ẹlòmíràn yóò sì jẹ lójú oorun títí yóò sì tún jẹ kan ayé. Ẹ rí pé wọ́n ti ń bá tẹ́pẹ́tẹ́ nísìnyí ní ìrìn àjò rẹ̀ nìyẹn. Ọlọ́run ṣàánú mi. Gbogbo ẹ̀mí tó lọ́wọ́ mọ̀ sọ ayé mi di bọ́ọ̀lù bí ìgbà wọn ń gba lọ òkè tí wọ́n tó gba wọn sàlẹ̀ yẹn, tó jẹ́ pé ojú oorun ni wọ́n ti máa ṣe kí ni wọ́n ti máa fún yín lóúnjẹ, ṣùgbọ́n ẹ̀rọ oúnjẹ jẹ ní ojú ayé.
ohun tó yẹ kẹ́ ẹ máa ṣe ẹ̀ máa ṣe, aṣọ tó yẹ kẹ́ ẹ máa wọ ẹ̀ máa wọ̀, ẹ wá ní ìṣáni kò tó nǹkan wọ́n ní fìlà mọ̀lẹ́kù pẹ́ẹ́kí. Ọlọ́run má jẹ̀mú o, agbára kágbára tí ò rí ní Ọlọ́run alààyè dúró sí nìyẹn. Ọlọ́run bá mi bá agbára yẹn wí, agbára tó ń tojú oorun ba iṣẹ́ mi jẹ́, agbára tó ń tojú oorun fa ògo mi sẹ́yìn, agbára tó ń tojú oorun mú ògo mi tó ń fi pamọ́ sí ibòmíràn. Nítorí pé ni wọ́n ti gbé agbára ẹ̀mí omi, a máa lọ wẹ̀ nínú omi ṣùgbọ́n nínú ayé a sì pọ́n, a máa wọṣọ fún wọn nínú ayé ṣùgbọ́n lójú àlá yẹn aṣọ pípẹ́ ni wọ́n ń gbé wọ̀ wá lọ́rùn, kódà ẹlòmíràn aṣọ èkísà ni wọ́n ń gbé wọ̀ lọ́rùn. Ọlọ́run yóò bọ agbára yẹn jẹ́. ẹ jẹ́ gbàdúrà ní gbogbo ọwọ́kọ́wọ́ èyí tí ò ní Ọlọ́run alààyè sọ̀rọ̀ nípa rẹ̀, tí ò lè sọ̀rọ̀ ògo Ọlọ́run, tí wọ́n fi ń ba ìrìn àjò ayé mi jẹ́ láti ojú oorun, tó yẹ pé lójú ayé nígbà lójú ayé yìí mo wá wò pé wọ́n mà tún jẹ́ǹjẹ́ yẹn títí mo mà tún bá lẹ́nu mi. Ebi ni wọ́n fẹ́ bí ayé pa, wọ́n sì fẹ́ ṣe kí ni wọ́n ti ń pò dámù agbára ẹ̀mí òkùnkùn láti máa jẹ oúnjẹ ojú oorun. Gbogbo ẹ̀mí agbára tí ń fún mi jẹ lójú oorun yẹn tó fi ń bo ògo mi jẹ́, lónìí ní orúkọ Jésù yá kó gba ìrètí ju ẹ gbàdúrà yìí. Orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù, gbogbo ẹ̀mí tó fún yín jẹ lójú oorun ṣùgbọ́n lójú ayé tó fi ń fàrẹ̀ àjọ ayé yín sẹ́yìn, oúnjẹ tó yẹ kẹ́ ẹ máa jàjẹ́ àti àjẹsẹ́kù nínú ayé, mọ́mì tẹ́ ò rí jẹ, lónìí ní orúkọ Jésù agbára náà ti dàsán lórí ayé yín, agbára náà ti dòfo lórí ayé yín. Gbogbo ẹ̀mí tó ń gbé ọ jáde nínú yín ní òru, tó yẹ pé ńgbà bá ti jí ọ̀tọ̀ ní tẹ́ẹ̀tún rí, inú ò wá yẹ fún ọyún, ẹ̀yìn ò yẹ fún ọmọ, mọ́mì dádì ìpín yẹn ti di asán lónìí. Ẹ gbàgbọ́ bẹ́ẹ̀ sàmí bí ẹ ṣe àmì, mọ́mì lórúkọ Jésù agbára yẹn ti di òfo, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. A lọ sọ fún Ọlọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, ẹ rí, ẹ wo ọmọ bá ṣe sọ́dà mọ́ bàbá yìí lọ́wọ́, ẹ já sọ fọ́lọ́run. Yẹn ìyá rẹ̀ sì tún ti lọ tiẹ̀, ó ti lọ tún fẹ́ ẹlòmíràn. Ẹni bẹ́ẹ̀ kọ́ bàbá tí ń lọ fẹ́ náà ló ti dá yín dá ọmọ yẹn. ẹ já sọ fọ́lọ́run, Olúwa wá wo títóbi rẹ nínú àánú, Ọlọ́run wo títóbi rẹ nínú àánú lórí ọ̀rọ̀ èmi àtọ̀ yìí. Ọlọ́run fàánú gbà mí, Olúwa fàánú bí ayé wa wò, Olúwa ránṣẹ́ àánú tí wàá gbàdúrà yìí. Orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù lórí ọmọ yẹn ní orúkọ Jésù. Olúwa yóò fàánú bí ayé yín wò, mọ́mì, Olúwa yóò fàánú bí ayé yín wò, Olúwa yóò fàánú bí ayé yín wò. Ẹ ó rí ọwọ́ Ọlọ́run, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú kó gbàdúrà fún yín, mọ́mì, ọba àwọn ọba mo ní kó súre fún yín. Gbogbo ọwọ́ tó ń domi ayé yín tó lẹ́ẹ̀ní sí mi ní orúkọ Jésù, ọwọ́ náà kó gbẹ dànù. Mọ́mì, ní orúkọ Jésù ọwọ́ náà yóò gbẹ dànù, nítorí pé kí ni agbára yẹn kì í ṣe ara Ọlọ́run. Gbogbo agbára ní òkùnkùn tó fi ń ba ayé yín jẹ́, tó fi ń ba ayé yín jà yẹn, lónìí ní orúkọ Jésù wọn ó gbèrè tìjú ni, ọkàn yín sì balẹ̀, ẹ ó yin Ọlọ́run. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. A fẹ́ gbàdúrà ti omi, ẹ já gbé omi wa. Orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Ọlọ́run jẹ́ omi wa tún rè ní ọ̀sẹ̀ yìí, ọba àwọn ọba kó súre fún yín. Mọ́mì, bí ẹ bá ṣe ń mu omi yìí, ògo titun èyí tí ó wù jáde nínú ayé yín, tó kìkìrì ọkàn bá ìdílé ibi tẹ́ ti jáde yẹn, tí wọ́n ti fẹnu sọ́pẹ́ ò ní ṣeré tàbí ẹ̀ ní mú nǹkan rẹ̀ bọ̀, ní orúkọ Jésù òkìkí ayọ̀ kó wọ inú ayé yín. Mọ́mì, òkìkí ayọ̀ yóò wọ inú ayé yín. Dádì, òkìkí ayọ̀ yóò wọ inú ayé yín. Nítorí pé iṣẹ́ yìí dúró fún òkìkí, iṣẹ́ omi yóò dúró fún òkìkí. Mọ́mì, ẹ bá mi fi iyọ̀ díẹ̀ sí, ẹ ó fi oyin díẹ̀ sí, ẹ ó sì fi pẹ̀fúm sí. Ó jẹ́ nǹkan mẹ́ta fún iṣẹ́ omi yìí, a fi ń ṣiṣẹ́ òkìkí ni. Mọ́mì, lórúkọ Jésù, Olúwa yóò fi òkìkí sínú ayé yín. Ọlọ́run májẹ̀mú ni yóò fi òkìkí sínú ayé yín. Ẹ bá mi ka ìwé Àìsáyà sí, ìwé Àìsáyà 58 fásitì 11 ní ìgbà méje. Ilẹ̀ máa bá mi kà sínú omi yìí. Omi tí mo ní ká ẹ ṣiṣẹ́ sí yẹn, ẹ fẹ́ fi ṣiṣẹ́ òkìkí ni. Mo mọ̀ wípé ńgbà tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ìmọ̀ye rẹ̀ ni ó pè mí pé yes wòlíì, Ọlọ́run ṣe kí ni ó dàn fún òkìkí yìí. Mo sọ̀rọ̀ nípa omi yìí, omi tá à ń gbàdúrà sí lọ́wọ́lọ́wọ́ fún iṣẹ́ òkìkí yìí. Ẹ jẹ́ pé iṣẹ́ kan náà tí mo bá ṣe ní ọ̀sẹ̀ yìí nìyẹn. Iṣẹ́ òkìkí yìí, ó yẹ kí òkìkí ayọ̀ kó jáde nínú ayé yín. A gbọ́dọ̀ máa rìn pẹ̀lú
ohun olúwa yìí ká sì má ṣe kíni ká mọ̀ rí ògo lò. Ẹ bá mi ka ìwé Isaiah 58 Isaiah 58 verse 11. Ẹ bá mi kà ní ìgbà méje sí inú omi yìí. Ẹ ó fi iyọ̀ sí, ẹ ó fi oyin díẹ̀ sí, ẹ ó ṣe kíni, ẹ fi pàfúmù olóòórùn dídùn tí ṣe Holy Michael. Ẹ bá mi fi sínú omi yìí. Ẹ má lo pẹ̀fúmù mìíràn o bí kò ṣe Holy Michael o. Holy Michael ní kẹ́ ẹ bá mi lò sínú omi yìí. Ẹ ka ìwé Isaiah 58 sí verse 11 péré. Ìníkẹ́ ẹ kà ní ìgbà méje. Iyọ̀, oyin àti pẹ̀fúmù Holy Michael. Ẹ bá mi fi sínú omi yìí. Tí a bá kà tán tá a fi iṣẹ́ sí mọ́mì, a ó fi omi yìí wẹ̀ ni. Ọlọ́run pé òkìkí jáde nínú ayé mi, òkìkí tó farasin yẹn, èyí tí gbogbo ènìyàn ò mọ̀ nínú ayé yín. Mọ́mì, lórúkọ Jésù mo ní yóò jẹ́ jáde, gbogbo ayé yóò rí. Òkìkí ńlá ní orúkọ Jésù yóò jáde nínú ayé yín tí gbogbo ayé yóò rí. Torí wọ́n fòun rere bẹ̀ ayé yín wò, ẹ ò gbàgbọ́. Wọ́n fòun rere bẹ̀ yín wò, ẹ nígbàgbọ́. Ó ní tètè ṣe bí wòlíì bá ṣe ṣe kó o bá lè ṣe kíni, kó o bá lè jèrè wòlíì. A ó fi iyọ̀ sí, a ó fi oyin sí, a ó sì fi pàfúmù Holy Michael a ó fi sí. A ó wá ka Isaiah 58 verse 11 ní ìgbà méje. A ó kà sínú omi yìí. Dádì, a ó sì fi omi yìí, a ó fi wẹ̀ ní lẹ́ẹ̀kan náà. Kì í ṣe dandan kí pàfúmù kó pọ̀ jù, ṣùgbọ́n ṣe kíni, a ó fi wẹ̀ ní. Olúwa yóò polongo ògo yín jáde. Ògo tó farasin tí ò fara hàn yẹn, lórúkọ Jésù mo ní yóò jáde. Gbogbo ayé tẹ́ ẹ lérò pé ẹ wà tẹ́lẹ̀, ẹ ó gbé ayé ìrọ̀rùn. Lórúkọ Jésù mo ní bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Fún ogun àwọn aláìsàn, Olúwa kó bá ń gbàdúrà fún yín. Ọlọ́run má jẹ́ kó mi súre fún yín. Ọwọ́ àìsàn yẹn ó yá kó di ìfibú. Ọwọ́ ogun àìsàn yẹn kó di ìfibú. Mọ́mì, ọkàn yín yóò balẹ̀. Dádì, ọkàn yín yóò balẹ̀. Ẹ ó yìn Ọlọ́run. Jésù Olúwa wa. Lórí ọ̀rọ̀ ṣọ́ọ̀bù yẹn, ẹ ó mọ tàláyọ̀. Wàhálà ìdààmú kò ní ṣẹlẹ̀ sí yín. Ẹ ó gbà mí wá ìmọ́lẹ̀ kan sí ṣọ́ọ̀bù yẹn. Ó yẹ fi iyọ̀ yípo rẹ̀, ìmọ́lẹ̀ funfun. Ẹ tàn sí ibì kan. Ẹ ó rí i pé tí ìmọ́lẹ̀ yẹn bá jó, ẹ ò ní rí traces rẹ̀. Ẹ fi iyọ̀ mọ ìdí ìmọ́lẹ̀ yẹn gbàtẹ́ bá tàn tán. Lórúkọ Jésù, mo mọ̀ pé nígbà tí ìmọ́lẹ̀ yẹn bá lè rá síbẹ̀, ogun tí ń bá yín fẹ́ lórí ọ́fíìsì yẹn ó máa rá náà nìyẹn. Nítorí pé kíni, ògo ńlá yóò dìde fún yín. Ẹ ó yìn Ọlọ́run. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Tí a bá fẹ́ lo ìwé Àìsáyà fún ìṣẹ́gun, ẹ bá mi lo ìwé Àìsáyà 8, ìwé Àìsáyà 8:9, ìwé Àìsáyà orí 8 ẹsẹ̀ 9. Ẹ jẹ́ ká lò ó, dára púpọ̀ lórúkọ Jésù. A ò ní gbèrè tìjú. Ọlọ́run májẹ̀mú yóò dì wá mú. Ohun Olúwa náà rẹ̀ láti ẹnu ìyá àdúrà ẹ̀rí abániṣe JP. Ètò wá láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú. Mo ní bóyá fún ìrìn àdúrà tàbí fún kánsẹ́lì tàbí fún ìdí kan. Tẹ́ bá fẹ́ pè ìyá àdúrà sí ìyá ẹ̀rí abániṣe pè sórí tẹlifóònù nọ́mbà yìí 070 57 84 23 11. Lẹ́ẹ̀kan sí 070 57 84 23 11. Ní ìjọ mẹ́jọ àtèmi àti yín, a ò ní dòkú, kódà nífẹ̀ẹ́ ìdòkú, ọkàn ayé ò balẹ̀, a ó yìn Ọlọ́run. Ẹ jẹ́ ká gbàdúrà. Orúkọ Jésù, agbára ga Jésù. Ọlọ́run má jẹ̀mọ́ adúpẹ́ ayìn ọ́ fún ìpàdé wa fún ti èní. Adúpẹ́ fún ẹ̀bẹ̀ àdúrà wa ní òní. Adúpẹ́ fún ètò tòní. Òjò lọ ní wọ́ọ́rọ́wọ́. Adúpẹ́ pé o wà pẹ̀lú wa láàrin wa. O dúró tì wá. O jẹ́ àṣìgbọ́. O jẹ́ àṣìtú. O sì jẹ́ àṣàdúrà gbà. Ọlọ́run má jẹ̀mọ́ kó máa bá wa lọ. Ní ìjọ mẹ́jọ àtèmi àti yín, a ò ní dòkú. Ọfà ayọ̀ ò ní bà wá. Ọkàn ayọ̀ sì balẹ̀. A ó yìn Ọlọ́run. Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Ìbílẹ̀ rédíò ní ìlú UK tí wọ́n ní kí òun náà kó má ṣe kíni, kó má dúró, kó má tẹ̀síwájú. Mọ́mì, dáàdì, lórúkọ Jésù, ayé yín ò ní ṣe dádó fún ẹnikẹ́ni. Ẹ ó máa tẹ̀síwájú nínú ohun rere, nínú ayé kan tẹ́ mọ̀ tẹ́ wáyé. Lórúkọ Jésù, ẹ ó máa tẹ̀síwájú ni. Ọkàn yín yóò balẹ̀. Adúpẹ́ fún gbogbo àwọn kọmitì, àwọn ìgbìmọ̀ iléeṣẹ́ Ìbílẹ̀ rédíò, àwọn ẹni ìfẹ́ tó nífẹ̀ẹ́ iléeṣẹ́ wa yìí ní orúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú yóò nífẹ̀ẹ́ yín náà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ojú àtọkàn mi ìfẹ́ máa dárúkọ yín ní ìkọ̀kan. Gbogbo ojú ọkàn tó wò mí, mọ́mì, dáàdì, brọ́dà àti sísítà mi, lórúkọ Jésù, ohun tó yẹ ayé Olúwa yóò ṣe fún yín. Ní oṣù, ní ọ̀sẹ̀, ní ọdún, orúkọ Jésù, ayé yín yóò pè yín. Torí ẹ̀rí ayé yín lò, ọkàn yín yóò sì balẹ̀.
mo dúpẹ́ lọ́wọ́ yín bí ẹ ṣe ń wò tí ẹ sì ń ṣàmì yẹn ní orúkọ Jésù. bí ẹ ṣe ń ṣe àmì ó túmọ̀ pé máa rí àmì àti ọwọ́ Ọlọ́run, ẹ rí ọwọ́ Ọlọ́run, ọkàn yín yóò balẹ̀. ní ìjọ́ mẹ́jọ àtèmi àti yín a ò ní dòkú o. Ó dàbọ̀.